Peter Obi àti Kwankwaso yóò fẹgbẹ́ ADC sílẹ̀ ní Monday o. Bí nǹkan kan kò bá tún yẹ̀ ẹ́, ọ̀gbẹ́ni Peter Obi àti Alhaji Rabiu Kwankwaso yóò fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ ní ọjọ́ Ajé tó ń bọ̀ yìí. Wọn yóò sì bá inú ẹgbẹ́ òṣèlú míì lọ. Láti ìgbà tí ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa kò ti rí ọ̀rọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ ADC náà yanjú, tí wọ́n ti tún dá wọn padà sí ilé-ẹjọ́ gíga láti lọ́ọ́ máa gbọ́ ẹjọ́ ta ló lẹ́gbẹ́. Ní ọ̀pọ̀ àwọn èèyàn ti ń sọ pé kò sí ọ̀nà níbẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ du ipò láti inú ẹgbẹ́ náà, tí wọ́n sì ti ń sọ pé kí gbogbo ẹni tó bá nìkan ṣe tètè yàn dànù nínú ẹgbẹ́ ọ̀hún, kí wọ́n pọ̀ sókè rájà, kí wọ́n pa oko ìgboro tì, kí wọ́n yá wá ọ̀nà oko ibòmíì lọ. Ní ti Peter Obi, pàá lónìí pàá lọ́la tí òun rí nínú ẹgbẹ́ ADC yìí ló jẹ́ kó ronú pé bí nǹkan bá ń lọ báyìí, bí ojú ọ̀hún ò bá fọ́, rabọ̀rabọ̀ yóò kọlu ojú náà mọ́ òun lọ́wọ́ ni. Pé ogun inú ADC náà fẹ́ le ju ohun tí òun lè máa nìkan rán lọ. Bẹ́ẹ̀ igi gangan má gúnni lójú, ó kéré láti lọ́ọ̀. Obi ti rí i pé tí òun bá fẹ́ ṣe oríire nídìí òṣèlú yìí, àfi kí òun fi ẹgbẹ́ ADC sílẹ̀ fáwọn tó ní àti àwọn tí wọ́n jọ fẹ́ já àgbà mọ́ ara wọn lọ́wọ́. Ọ̀rọ̀ pé Obi yóò fi ẹgbẹ́ ADC sílẹ̀ kì í ṣe àyọ́wí tàbí àyọ́sọ. Buba Galadima tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀ àwọn BOT fún ẹgbẹ́ NNPP ló kéde bẹ́ẹ̀ fún gbogbo ayé lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù karùn-ún 2026. Buba Galadima yìí ọlọ́wọ́ ọ̀tún Rabiu Kwankwaso ni. Ìyẹn ni pé ọ̀rọ̀ tí àkàlàmàgbò bá sọ lóde ọ̀run ló ti wá. Ọkùnrin náà ló kéde bẹ́ẹ̀ níbi ìpàdé ẹgbẹ́ àwọn olólùfẹ́ Obi àti Kwankwaso èyí tí wọ́n ṣe nílùú Àbújá, tó sì sọ pé Obi ń lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà sì ni Kwankwaso. Ó ní wọ́n ti múra láti fi ADC sílẹ̀ fún wọn. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Obi àti àwọn alátìlẹ́yìn ẹ̀ tí wọ́n torí tiẹ̀ wá sínú ẹgbẹ́ ADC yìí ni yóò bá a lọ. Síbẹ̀ èèyàn ò mọ̀ bóyá àwọn aṣáájú ẹgbẹ́ náà tí wọ́n ń gbé lọ sí kóòtù nígbà gbogbo yìí yóò tẹ̀lé wọn lọ. Àmọ́ ohun tó hàn ni pé bí Obi bá fi kúrò nínú ADC yìí tó ní òun kò du ipò ààrẹ níbẹ̀ mọ́, àfàìmọ̀ kí ilé ẹgbẹ́ náà má dahoro. Gbogbo àwọn tí wọ́n sì ti ń pé àwọn làwọn lẹ́gbẹ́, àwọn làwọn ní ẹgbẹ́ yìí àti ọ̀tún àti òsì wọn, kálukú yóò mọ̀ pé àwọn ti ta lúùsì tó lágbára, torí ojú kálukú yóò jà. Ṣé ojú ṣẹ́wóṣẹ́wó yóò jà, ojú yànlìyànlì náà yóò jà? Bójú ọ̀rọ̀ tágbàdo ògbó, ojú takọtabo ni yóò jà. Ìdí ni pé yóò ṣòro kí Àtíkù Abubakar nìkan tó lè kó àwọn olóṣèlú ńlá jọ nínú ADC mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ wọn lè bá Obi àti Kwankwaso lọ. Ọ̀pọ̀ àwọn míì tí wọ́n ti ń retí ibi tí àwọn méjèèjì yìí yóò balẹ̀ sí ni yóò tẹ̀lé wọn lọ. Wọn yóò sì di ẹgbẹ́ alátakò ńlá. Lóòótọ́ ni Galadima kò sọ ibi tí àwọn olóṣèlú ńlá méjèèjì yìí ń lọ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tí àwa ti gbé tẹ́lẹ̀ lórí ìkànnì yìí, ó ṣeé ṣe kó jẹ́ inú ẹgbẹ́ NDC, Nigerian Democratic Congress, ní àwọn méjèèjì yìí ń gbà lọ. Ṣé lọ́jọ́ ọdún ìtúnú ààwẹ̀ tó kọjá lọ yìí, Peter Obi àti Ṣèyí Mákindé lọ sí ọ̀dọ̀ Kwankwaso ní Kánò láti lọ́ọ́ bá a ṣe ọdún. Nígbà tí wọ́n sì ń lọ, wọ́n mú ọkùnrin kan tí wọ́n ń pè ní Seriake Dickson, gómìnà ìpínlẹ̀ Bayelsa nígbà kan, dání. Àwọn èèyàn tó rí Dickson níbẹ̀ ń béèrè ohun tó ń wá, nítorí wọ́n mọ̀ pé kò tí ì ju ọ̀sẹ̀ méjì tó ṣẹ̀ṣẹ̀ gba sábúkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú tuntun kan tí wọ́n pè ní NDC lọ. Eléyìí sì ti fi hàn pé àjọṣe kan ti wà tẹ́lẹ̀ láàrin Peter Obi àti Dickson. Ohun tó sì fi jẹ́ kò síbi méjì tí wọn yóò sáré balẹ̀ sí báyìí ju inú ẹgbẹ́ náà lọ. Ọkùnrin Dickson yìí ń dúró dè wọ́n níbẹ̀ ni. Ohun méjì ló ń lé Peter Obi àti Kwankwaso. Yàtọ̀ sí wàhálà tó wà nínú ẹgbẹ́ ADC yìí, ìdààmú Àtíkù gan wà nínú ohun tó ń lé wọn. Wọ́n ń sá fún bàbá náà ni. Àwọn ọmọlẹ́yìn Obi ní Àtíkù wá tàn àwọn ni. Ó fọgbọ́n tàn wọ́n wá sínú ẹgbẹ́ ADC. Bó sì ti ṣe fún Obi náà ló ṣe fún Kwankwaso, nítorí kò jẹ́wọ́ fún ẹnikẹ́ni nínú wọn pé òun tún fẹ́ẹ́ du ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Nítòdodo gbogbo bí wọ́n ti ń bi Àtíkù níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò ṣe bí ẹni tó fẹ́ẹ́ du ipò náà mọ́ rárá o. Kódà nígbà tí Obi ń fà sẹ́yìn nítorí ọ̀rọ̀ yìí, Àtíkù ló ń fà á ní tìpàdányin ní gbogbo ọ̀nà, ló sì fi ń wá pé kó sá máa bọ̀
àti pé nígbà tí àwọn bá dé ibi tí wọn yóò ti dupò ààrẹ àwọn yóò yanjú ẹ̀ láàrin ara wọn. Peter Obi sì rèé láti ìbẹ̀rẹ̀ ló ti ń sọ pé kò sí ohun méjì tí òun yóò ṣe ju kí òun du ipò ààrẹ lọ o. Ó ní òun ò wá láti du ipò igbákejì ààrẹ níbikíbi, òun ò sì wá láti kún ẹnikẹ́ni lọ́wọ́ láti di ààrẹ. Àwọn tí yóò kún òun pàápàá lọ́wọ́ lòun wá, nítorí fúnra òun lòun fẹ́ di ààrẹ. Ẹgbẹ́ òṣèlú tó bá sì ti lè fààyè eléyìí gba òun, nínú ẹ̀ lòun ń lọ. Láti ìgbà tí gbọ́n mi sí omi òtó inú ẹgbẹ́ ADC yìí sì ti bẹ̀rẹ̀ ní ọkùnrin náà ti ń wá bí yóò ti bẹ́ jáde, torí òun náà rí i pé ọkọ̀ tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ tó fẹ́ rì sínú omi ni, ẹni tí kò bá tètè bẹ́ jáde yóò bá ọkọ̀ náà rì sínú agbami ni. Ohun tí Peter Obi fẹ́ ṣe nìyẹn. Nígbà tó sì jẹ́ òun ló lọ bá Kwankwaso nígbẹ̀yìngbẹ́yìn tó wọ́ ọ wá sínú ADC kó lè fi ọkùnrin náà sílẹ̀. Nígbà tó jẹ́ ajá kìí lọ kó fi odò ẹ̀ sílẹ̀, iye ọmọ tí alágẹmọ bá sì kó wọ̀gbàlẹ̀ náà ní kó jáde, wọ́n jọ ń lọ ni. Láti ìgbà tí ọ̀rọ̀ náà ti jáde ló ti di ìjáyà tí àwọn kan sì ń sọ pé níbo wá ni Obi àti Kwankwaso tún bá yọ yìí. Ọ̀rọ̀ náà kò yé àwọn tí wọ́n jọ wà nínú ADC, pàápàá àwọn aṣáájú ẹgbẹ́ náà. Ìpàdé oríṣiríṣi ló sì ń lọ lọ́wọ́ báyìí láti rí i pé Peter Obi kò lọ. Bí àwọn kan ti ń pé kí Àtíkù sọ̀rọ̀ kó lóun ò du ipò ààrẹ mọ́ kí Obi lè dúró òun àti Kwankwaso, bẹ́ẹ̀ làwọn míín ní ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì tó ti kọjá sókè làwọn yẹn ń juwọ́ sí o. Kò sí bí ọwọ́ tí wọ́n ń jù yẹn yóò ṣe dé ojú òfurufú, kò sì sí bí ẹni tó wà nínú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì lókè yóò ṣe rí ọwọ́ wọn. Ilẹ̀ ti mọ́ olóró sí gbangba. Àjálù sí lọ̀rọ̀ náà fáwọn Àtíkù, David Mark, Ráúfù Arẹ́gbẹ́ṣọlá àti àwọn bíi Bàlá Gòǹbé pàápàá tí wọ́n sọ pé àwọn làwọn lẹgbẹ́ àwọn. Níbi tí ọ̀rọ̀ wà yìí, ẹni tó gbin 100 èbù tó ní igba ni. Bó bá ti jẹ 100 òótọ́ tán náà ni yóò bẹ̀rẹ̀ sí jẹ 100 irọ́. Àsìkò yìí la ó mọ ẹni tó láyà tó ń ṣàyà gbangba àti ẹni tí ò tí ì yó tó ń rankùn. Àfàìmọ̀ kó má jẹ́ ibi ni yóò fa ikùn náà ya. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ Peter Obi tó ń kúrò nínú ẹgbẹ́ ADC yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.